Oni fitinatu naima la ana la mana kasa ma wa wori net ye ro londe ba mi àwọn bàbá wa táwọn náà lo ìgbésí ayé lánàá láàrin àwọn bàbá wa tí ń jẹ́ alálàáfà wọ́n bá àwọn oníṣẹ̀ṣe náà bá wọn ṣé bí wọ́n ṣe lò ó lèmi pẹ̀lú yín ṣe ń lò yìí àwọn bàbá wa oníṣẹ̀ṣe lánàá wọ́n bá àwọn àfà tí wọ́n pọ̀ ṣé bí wọ́n ṣe lò la ṣe ń lò yìí alọ́rùn ẹ̀sìn sọ yẹ kó dogun ni ọ̀rọ̀ ẹ̀sìn kò yẹ kó dogun Ọlọ́run tó dá mi òun ló dá ẹ kò sẹ́yìn tó kàn wá débi kó dìjà ọ̀rọ̀ ẹ̀sìn sọ yẹ kó dogun ni. wọ́n ní kálukú bá jókòó tá a bá sọ ọpọlọ wa kalẹ̀ àti mùsùlùmí àti oníṣẹ̀ṣe ọ̀rọ̀ yóò ka àwọn kìrìsìtẹ́nì. láìpẹ́ lọ́sẹ̀ wá rí pé àti mùsùlùmí àtàwọn oníṣẹ̀ṣe àṣàwà méjèèjì kan là ń ní ayé lára. ẹ jẹ́ kí n lọ direct. ìwọ lọ́kàn àwọn kìrìsìtẹ́nì mọ́. tọ́lá àwọn oníṣẹ̀ṣe wọ́n á rí i pé wọ́n fèsì kìrìsìtẹ́nì direct. mùsùlùmí ni wọ́n fèsì. Allah àti Muhammad. àwa mùsùlùmí náà àwa náà fèsì oníṣẹ̀ṣe ẹjọ́ sí yẹn ní solution. àwọn tí wọ́n jíṣẹ́ lánàá àwọn bàbá tí wọ́n ṣe dá wà lánàá tí wọ́n pẹ̀pọ̀ sójú ẹ̀sìn lánàá ṣé bá a ṣe ń pè é ni wọ́n ṣe pè é. àwọn bàbá tí wọ́n ṣe àwọn lánàá ṣé bá a ṣe ń ṣe ni wọ́n ṣe ṣe. mo ṣe prógámù kan bí ọlọ́lọ́sẹ̀ kan mo ní amúkun ẹrù ẹ wọ́ òkèlè ń wo ẹ̀wò sàlẹ̀ èyí tó pọ̀jù ní wàhálà tí ń bẹ́lẹ̀ yìí èyí táwa mùsùlùmí kọ́kọ́ dálẹ̀ lọ́pọ̀jù mẹ́ wàláhì tàláhì súnmọ́ bí láìlẹ̀dí láìláìláwà tá a bá ti ní sàbòsí kó tó di pé àwọn oníṣẹ̀ṣe wá ń ṣàṣejù ẹ̀gbọ́ èyí táwa mùsùlùmí dálẹ̀ àwọn la create problem máa sọ ìdí o torí àtúnlẹ̀ rí nínú mùsùlùmí mi àbálà àfáà mi tí ó wo prógámì àbí tí ó join tó jẹ́ pé pè ní ó tún máa ṣe tí ó tún máa bú wa kò ju àwa lójúmọ́ bójú ọ̀tá bá pọ́njú ná èmi ọlọ́sùnkànmí àkàmú kó máa dùn ọ̀nà òdodo TV ọmọ bíbí ìlú Ìkirè máa sùn tọrọ. a sọ fún yín gbogbo ẹ̀yin àfáà lẹ́lẹ́lẹ́ ẹ̀yin tẹ́ ẹ̀ tí fi gbájà yín sí gbà ẹ̀yin tẹ́ ẹ̀ tí dájókòó láìsùn kẹ́ẹ̀dẹ̀rí kẹ́sì máa ń nà kẹ́ ẹ̀ má rẹ̀ ní ti ń nà yín ẹ̀ mọ̀ pàyé ní kọ̀rọ̀ ẹ̀yin lẹ kọ́ dá wàhálà lẹ̀ ẹ̀yin lẹ bóde ẹni tó bá ti lo ewé àtẹ̀gbò ó ti dẹlẹ́bọ ní tí ò sí lákọọ́lẹ̀ kẹ̀kẹ́ pàápàá. ẹ bá ti lu ewé àtẹ̀gbò ó ti dẹlẹ́bọ tó dẹ̀ jẹ́ pé kò sẹ́ni náà tí ń bẹ lábẹ́ sọ́mọ̀ yìí tí ń tẹ orí ilẹ̀ yìí tó lè wí fún ewé àtẹ̀gbò aṣọ tí ń bẹ lọ́rùn mi yìí ewé ni wọ́n fi ṣe láwà ní orí mi yìí igi àtẹwé ni wọ́n fi ṣe ẹ̀yin lẹ kọ́kọ́ kírètì ẹni mi nítorí kẹta àáfàá sáàfàá ìlọ́dẹ̀bí nítorí kẹta mùsùlùmí sí mùsùlùmí àwọn abẹ̀yẹn láti kírètì wàhálà. àwọn bàbá wọn àfọ́ àgbà tànà ṣe báwọn náà pèpè wọ́n ṣe dáwà wọ́n ṣe wáàsí kí ló dé tí wáàsí tí wọn ò dogun tí ò dìjà tí ò di wàhálà tí ò dèpè tọ́jà pé tàwa àti ìsìn ńlọdogun ló di wàhálà. ẹ̀yin lábọ́ọ̀dẹ ẹlẹ́yìn tó bá ti sí ọṣẹ ẹ̀bẹ̀ òun nìkan lọ́tọ̀ ọṣẹ ẹ̀bẹ̀ sì rèé ewé àtẹ̀gbò ni wọ́n fi ṣe ó kọ́ nìkan la sọ pé kọ́ máa jọ́ṣẹ ẹ̀bẹ̀ ẹ bá ti sọ sí àwúre ó ti dẹlẹ́bọ ẹlẹ́bà ti sọ sí ẹ̀tajà ó ti dẹlẹ́bọ ẹlẹ́bà ti sọ sí àánú
ó ti dẹ́lẹ́bọ ẹ̀ẹ́dẹ̀ rí àkọọ́lẹ̀ kankan fún practice ẹ̀ lẹ́mìí ara yín ni ara bí a ti kírẹ́tì ẹlímì nìyẹn. ẹ̀yin náà lọ́dẹ lọ́sàn-án gan ẹni ọmọ àgbọ̀dọ̀ kúnlẹ̀ kí òbí ẹ̀ mọ́ ọmọ àgbọ̀dọ̀ bẹ̀rẹ̀ kí òbí ẹ̀ mọ́ ẹ̀ẹ́dẹ̀ ní ẹ̀rí kankan tó tangible tó kọjá àfẹnú tí nìkan lẹ́fí tírìtì gbogbo aráyé. ọ̀tọ̀ nígbà tẹ́ kọ́kọ́ dé tẹ́ǹtẹ́jì kíbúlà mọ́sáàsì àìmọye àwọn kan ní pa mọ́sáàsì tì nítorí pé ẹni tẹ́ǹtẹ́jì òkálùkù tẹ́ǹdorí òkálùkù rú. ẹ̀sùn máa tún wà ní bẹ́ẹ̀nù àlùkùrì yá ní fásitì máa wájú aláì olúwa ní gbogbo bí kíbi tẹ́ ẹ bá dojúkọ náà lèmi ọlọ́run wà. ẹ̀yin lẹ́dẹ́ lẹ́ ń kírètì jálàbí àìmọye yín dẹ̀ ń ṣe rúkìá tẹ́ ń gba òbítíbitì owó lọ́wọ́ àwọn èèyàn ẹni tí ń ṣe rúkìá nínú yín ẹ gbà pé yẹn ń ṣe jálàbí nítorí pé ẹ gbé gbogbo ọ̀rọ̀ yìí kalẹ̀ fún kẹta ni ẹni tí ń ṣe rúkìá nínú yín tá a mọ̀ tó pọ̀ tẹ́ pé kí ni jẹ́ pàǹjẹ̀nu bọ́ sí yẹn lára kí ni jẹ́ bẹ́ẹ̀ sẹ́ni tí ń ṣe rúkìá nínú yín kò lu ewé àtẹ̀gbò sí ọ̀lọ́sẹ̀ tí ń fún yẹn ẹ̀ǹtú gẹ́gẹ́ tàdá ẹbí ewé òrì la fi ń ṣe tàdá ọpọ́n làtà fi hàn tú ṣe bí igi ni wọ́n fi ṣe. Masali kaori baya kasaida ya gaba. Gbọ́rọ̀ àṣẹ látẹnu mi. Ìwọ tó lè ṣàmì lórúkọ Jésù. Ọ̀dájú ogun tó ní tòun bá rẹ́yìn òun ò ní padà. Lórúkọ Ọlọ́run bàbá tọmọ tẹ̀mí mímọ́ iná Ọlọ́run kó jó dànù. Orúkọ mi ní Prophet Ṣólóyè Táíwò. Bàbá orí òkè àṣẹ àtagbára. Látorí òkè àṣẹ àtagbára tó wà ní Gbẹ́ńkú area Olódó garage nílùú Ìbàdàn. Máa sádàlí kàfà gbọ́ọ̀rọ̀ Olúwa ọ̀dájú ènìyàn tó bá ọ rìn tó lóun ní jẹ́ kó rógòlù láyé irú ẹni bẹ́ẹ̀ lórúkọ Jésù idà ọ̀run kó gé wọn dànù. Wòmísà Olúwa rán mi sí ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn kí ni tÓlúwa dẹ̀ fi rán mi sí ọ òun náà ni pé má sọ ìrètí nù. Dádì àti mọ́mì jọ̀ọ́ mo bẹ̀ ọ́ ó lè ti gbàdúrà lóòótọ́ ó lè ti gbààwẹ̀ lóòótọ́ ó lè ti lọ oríṣiríṣi orí òkè lóòótọ́ ṣùgbọ́n sá Olúwa ní kí n sọ fún ọ pé gbogbo ohun tó ń béèrè tó ti rí yẹn má sọ̀rọ̀ ìtínú tó bá ṣeé ṣe oh my God tí Jésù bá lè jí Lásárù òkú ọjọ́ mẹ́ta òkú tó ti kú fún ọjọ́ mẹ́ta tó ti ń rùn táwọn èèyàn ti ń wò pé báwo làwọn ṣe fẹ́ ṣe tí agbára Ọlọ́run bá lè jí òkú yẹn dìde gbogbo tí wọn náà ń lé tó dàbí pé kò tí tẹ̀ ọ́ lọ́wọ́ máa sádàlí kaba Olúwa ló máa ṣe fún ọ gbọ́ mi sà ṣégbéyàwó tiẹ̀ gangan òun ló dàrú ni oh my God ṣé iṣẹ́ lòun wá tó ò tí ì rí máa sádàlí kaparibaya kasaidaya ṣé ìgbéga lòun wá lẹ́nu iṣẹ́ tó ò tí ì rí kí lóhun tó o ti ń dààmú káàkiri ṣọ́mọ tó ti ẹ̀bí ló ń fún ọ ní wàhálà ní gbogbo ìgbà tó o ti lọ káàkiri tó dàbí pé ò tí ì rí ọ̀nà àbáyọ Olúwa ní kí n sọ fún ọ pé má sọ ìrètí nù wòmísà o ò tí ì pàdé ẹni tá a rán sí ọ ni òun ló fà á ṣùgbọ́n Olúwa rán mi sọ pé àkókò rẹ ti tó òun fẹ́ tú ọ sílẹ̀ nínú gbogbo àjàgà ogun èyí tí ayé rẹ wà ẹnìkan máa ṣàmẹ gbọ́ọ̀rọ̀ Olúwa gbogbo àjàgà ogun lórí ayé rẹ gbogbo àjàgà ogun lórí àyànmọ́ rẹ lórúkọ Jésù iná Ọlọ́run kó jádànù wòmísà bóyá o tiẹ̀ wà lókè òkun ò ń ṣiṣẹ́ ṣùgbọ́n síbẹ̀ ò lákòjọ bóyá o tiẹ̀ wà lókè òkun ò wáwé ìgbèlú ṣùgbọ́n ó ti dààmú káàkiri ṣùgbọ́n dàbí pé kò tí ì tẹ̀ ọ́ lọ́wọ́ bóyá o tiẹ̀ wà lókè ní Nàìjíríà tí wọn náà ń lé visa ṣùgbọ́n tó jẹ́ pé gbogbo ìgbà ni wọ́n ń decline visa rẹ̀ gbọ́ ìròyìn ayọ̀ rèé fún ọ Olúwa ló fẹ́ yọ̀ǹda rẹ̀ fún ọ pẹ̀lú ọwọ́ agbára mi ò ní àkókò tó pọ̀ ṣùgbọ́n t'Olúwa rán mi ní sí ọ ni pé jẹ́ àjọ gbàdúrà papọ̀ jẹ́ àjọ wá ojú Olúwa kí
kí ni orísun ogun tó ń jà ọ́ gan? Wọn ò tí ì rí orísun ogun tó ń jà ọ́ ló fi dàbí pé kò tí ì sí ọ̀nà àbáyọ. Jẹ́ kí n gbàdúrà pẹ̀lú rẹ, jẹ́ n sọ́nà fún ọ. Tí Olúwa bá sọ fún mi lórí ọ̀rọ̀ ayé rẹ, ìwọ náà jájọ gbàdúrà lé lórí. Kó o wá wò pé ṣé lóòótọ́ ṣé wòlíì ni mo pè ní àbí kì í ṣe wòlíì. Wòmísà, tó o bá pe wòlíì, ìwọ kọ́ ni wàá ṣàlàyé orísun ogun tó ń jà ọ́. Wòlíì lolúwa máa mí sí tí ó sọ àṣírí ogun tó ń jà ọ́, tí wàá sì rí i pé lóòótọ́ àṣẹ ni tọ́lọ́run rán sí mi rè. Wòmísà, ọ̀pọ̀lọpọ̀ àwọn ìyanu ló ń ṣẹlẹ̀ lórí òkè tí mo ti ń bá ọ sọ̀rọ̀ yìí, ṣùgbọ́n mélòó ni mo fẹ́ tẹnubọ̀ nínú àwọn ìyanu tó ń ṣẹlẹ̀. Ṣùgbọ́n wọn náà lè gbìyànjú, jájọ gbàdúrà, má jẹ́ kó sú ọ, jájọ gbàdúrà. Mo máa ń sọ ní gbogbo ibi tí n bá dé, màá sọ fún ọ pé ọjọ́ tó bá lọ sọ pé ò ṣe mọ́, ìjọ ẹ̀ báyìí náà lógun ti borí ayé yàn. Lórúkọ Jésù, ogun ò ní borí ayé rẹ̀. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tí wàá fi pè mí fún àdúrà àti ọ̀nà àbáyọ sí ogun tó ń jà ọ́. Bóyá àwọn tiẹ̀ fẹ́ mọ àṣírí ogun tó ń jà ọ́, pè mí jẹ́ n gbàdúrà fún ọ kí n dẹ̀ sọ àṣírí ogun tó ń jà ọ́ fún ọ. Nọ́mbà yẹn rẹ o, orí WhatsApp nọ́mbà gangan tí wàá fi pè mí sí, òun náà ni +234 70 25 47 54 27 +234 70 25 47 54 27. Lórúkọ Jésù, àánú máa yanjú ọ̀rọ̀ rẹ. Gbogbo bí tó ti dé tó dàbí pé kò sí ọ̀nà àbáyọ, ní kété tó o bá ti ń pè fún àdúrà, lórúkọ Jésù wàá rí ọ̀nà àbáyọ. Ògo ni forúkọ Olúwa. Jésù Olúwa wa. Àmín, àmín, àmín lórúkọ Jésù. Stay blessed in Jesus' name. Amúkun ẹrù ẹ wá, òkèlè ń wọ ẹ̀wù sàlẹ̀. Ẹ̀yin lè jẹ́ kí àwọn oníṣẹ̀ṣe ọ̀fẹ́ máa ṣàṣejù, because àṣejù ló lè máa mú ìyẹ̀pọ̀ náà níbú ọ̀dá. Ibẹ̀ yìí ni màá ti pín àwọn èèyàn wa ṣàkíyèsí. Ní Nàìjíríà báyà wà lálẹ́, àwọn ìlú kan wà wọ́n wà lọ́sàn-án, àwọn ìlú kan wà wọ́n wà láàárọ̀, àwọn ìlú kan wà wọ́n wà lóru. Ta ló ṣe bẹ́ẹ̀? Ọlọ́run ni, tí ò sẹ́ni kankan tó ṣe bẹ́ẹ̀ tó kọjú Olódùmarè. Báwọn Amẹ́ríkà ṣe lágbára tó, bí wọ́n ṣe newsment tó, tọ́nà ń bá ní kílì òṣù lọ́dọ̀ wọn, wọn tó bẹ́ẹ̀ kan sọ pé kílì ọmọ wọn lágbára rẹ̀. Wọn lágbára rẹ̀. Bólúwa bá ní kílì òṣù, ilẹ̀ ti sún Nàìjíríà báyìí, àti ń wọ òru lọ, kò sẹ́ni náà tó lágbára tí ó pè kọ́dọ̀sán. Tílẹ̀ bá dẹ̀ mọ́, kò sẹ́ni tó lè sọ ọ̀sán dòru. Kò sí. Ọba tí wọ́n ń ṣeun kì í ṣe ànábì wa Muhammad sallallahu alaihi wasallam ní ṣe, kì í ṣe ànábì wa Isa tí ṣe Jésù ní ṣe, kì í ṣe Mósè ní ṣe, àwọn ògùn tẹ́ gbà fún kọ́ ní ṣe, Ọ̀ṣun kọ́ ní ṣe, Ọya kọ́ ní ṣe, Ọbàtálá kọ́ ní ṣe. Allahu kọ́ọ̀dìrú ní ala kulli shay. Ọba tẹ́nìkan kò ọmọ bí ó wà, tẹ́yìn ọmọ bí ó wà, tẹ́mi ọmọ bí ó wà, tí ọ̀sẹ́ nìkan kan tó ọmọ bí ó wà, tá a gbà yí pé ó wà, òun ní ṣe. Ọba tí ò sí ẹnì kankan tó tó, tí ọ̀sẹ̀ ń tọ́fẹ̀ tó, ọba tó lè sí ohun gbogbo, nígbà gbogbo, lásìkò gbogbo, fẹ́ni gbogbo, lọ́jọ́ gbogbo, wákàtí gbogbo, ìṣẹ́jú gbogbo, sẹ́kọ̀ọ̀sì gbogbo, tí ọ̀sẹ̀ ẹnì kankan tó lè mú lọ́wọ́. Ọba tí ìṣẹ́gbẹ́ àfáà, ọba tí ìṣẹ́gbẹ́ pásítọ̀, Olódùmarè tí ìṣẹ́gbẹ́ oṣó, tí ìṣẹ́gbẹ́ àjẹ́, ọba tí ìṣẹ́gbẹ́ lẹ́bọ̀lógún, ọba tí ìṣẹ́gbẹ́ mèrè, ọba tí ìṣẹ́gbẹ́ àbíkú. Àmọ́ àwọn àfáà tá jẹ́ Mùsùlùmí torí kẹta ẹ dojú ọ̀tẹ̀ kọ àwọn àfáà akin ẹgbẹ́ yín, ẹ dojú ọ̀tẹ̀ kọ àwọn àfáà tí ẹ jẹ́ bàbá fún wa. Ọ̀tí náà lẹ tẹ̀tẹ̀tẹ̀ tẹ́ fi dá wàhálà lẹ̀, tẹ́ di wàhálà ẹlẹ́sìnkẹsìn. Ìlú délẹ̀ tọ́jọ́jú orí yín lọ yìí. Èyí tó bá ti kọjú sí ẹ̀yin nìkan lọ́nà, èyí tó bá ti kọ̀yìn sí ẹ sọ di haram. Èyí tó bá ti kọjú sí ẹ pè ní halal,
ìtọ́ bá ti kọ̀yìn sí ẹ̀sọ́ di haram ṣẹ̀bẹ́yìn náà lẹ́dẹ́ ẹ̀yin lè bẹ̀rẹ̀ ẹ̀tùkùtù ẹ bẹ̀rẹ̀ àsọjù tí mo ní pọlọ́ níbù ọ̀dà ṣẹ̀rí àgẹ́gẹ́ sọ fún wa pé gbogbo ọ̀rọ̀ là máa mọ̀ kì í ṣe gbogbo ọ̀rọ̀ là máa sọ. ẹ̀yin ni kéwu yóò tó nǹkan ìmọ̀ yóò tó nǹkan tá à ń tútùkùtù arínú níyìn náà ti ń sọ pé ọmọ ọdún mẹ́fà ní àníbọ̀ Muhammad sallallahu alaihi wasallam lọ́fẹ̀ ìyá wa Aisha at least irọ́ lè ń pa irọ́ tẹ́ ẹ pa iná lọ fọ àbùkù fún Islam báyìí. irọ́ tẹ́yìn ń pa tẹ́ ẹ̀rọ páyì lẹ nímọ̀ jù ẹ̀yin mọ̀jì sí àfáà yìí tẹ́ ẹ̀ mọ̀ pa ayé níkọ̀rọ̀ wàláì ayé níkọ̀rọ̀. ayé ò níkọ̀rọ̀ ó ń sẹ́lẹ̀ Muhammad sallallahu alaihi wasallam òun ká kú ní Mẹ́kà ó kú ń lu bàbá rẹ̀ ọlọ́ọ̀lù ìyá rẹ̀ ogun ni. àmọ́ torí ọ̀tẹ̀ ẹ̀yin àfà torí ìkẹta ẹdín lọ́sẹ̀ẹ́gẹ́ gbogbo tí jẹ́rìn àfà tó kú lẹ́ ń bà ló kọjá ṣé bí ó kọ́ tẹ́ ẹ̀rọ pé fi ń ba àwọn àfà ló kọjá yìí iná làwọn oníṣẹ̀ṣe ni wọ́n máa ń lé lórí ẹ̀yin lẹ bóde lẹ́kọ́ sọ yìí pé kò sí tí jẹ́ iṣẹ́ àfà ẹ̀yin àfà yìí náà lẹ́kọ́ bóde ẹni ò sí tí jẹ́ iṣẹ́ àfà torí pé wọ́n lọ skul oní ọ̀sẹ̀ yunifásitì oní rìsọ́ọ̀tì lọ́wọ́ òun ṣiṣẹ́ ìjọba òtún ṣiṣẹ́ àfáà òun ṣe mọ́mú mẹ́sáàsì wọ́n fún ọ ní sálárì ẹni tí ò wá nírú opportunity yẹn ó ti rí pé oníranù ni ṣebí náà ni wọ́n fi ń bu yín nìsín iṣẹ́ wo ni iṣẹ́ tó le tó ṣe kakọ́ iṣẹ́ àfáà mọ tí ń bẹ́ bí iṣẹ́ àfáà ni ẹni tí bá pẹ̀lú àfáà yóò máa kọ́ ọmọ ní kéwú sẹ́ni tí ń kọ́ ọmọ ní kéwú sẹ́mi pé wàhálà ni ẹni tí ń kọ́ ọmọ ní kéwú ṣe déédéé ẹni tá a pè ń ṣe tíṣà sẹ́ni tí bá ń ṣe tíṣà sí oníṣẹ́ lọ́wọ́ ẹni tí bá pẹ̀lú àfáà yóò máa ṣe wáàsí yóò jẹ́ lẹ́kṣọ́rà ṣé lẹ́kṣọ́rà ẹni tí bá ń ṣe lẹ́kṣọ́rà sí òkè ṣiṣẹ́ ẹni tí bá pẹ̀lú àfáà yóò di olùjì sí Ọlọ́run tí ó máa ṣàdúrà fún yẹn sí òkè ṣiṣẹ́ ó di odidi iṣẹ́ mẹ́ta tí ẹni tó jí àfáà ti ń ṣe ẹ̀yin àfáà yẹ̀yìn náà lẹ́dẹ́ pàápàá ọ̀pọ̀ yín tẹ́ lọ Saudi pàápàá ọ̀pọ̀lọpọ̀ yín tẹ́ lọ Saudi ẹ ti Saudi dé gbogbo àfáà tó kù tẹ́ bá tí ọ̀rọ̀ náà Saudi ẹ fẹnu useless wọn bí ìgbà pé wọn ọlọpọlọ ẹ̀yin lẹ dá wàhálà rẹ ẹ̀yin lẹ dá wàhálà rẹ kò sẹ́ni kankan tó lè bóde ẹ gbọ́ mo sọ ti pẹ́ mo ní èèyàn ń jẹ́ babaláwo èèyàn jó ń ṣègùn ìyẹn ò tí ì sọ di kèfèrí irú sáwo ní bẹ lọ́wọ́ rẹ̀ sọmọ Ọlọ́run àbí ọmọ Ọlọ́run sọdọ lọmọ àbí ọdọ lọmọ sọlá àánú ọmọ làkejì àbí ọlá àánú ọmọ làkejì ordinary name ní gbogbo yẹn tí wọ́n gbé àfa àwa látọ̀run ni ẹ̀yin náà wo gbogbo tí ń ṣẹlẹ̀ yìí nìsín àwa ń rí ọ̀pọ̀ àwọn tí ń bọ́dẹ pé ayé àfa ẹ bóde ẹ sọ nǹkan márùn wọ́n ní ká sọ nǹkan márùn tí ànábì wa Muhammad sallallahu alaihi wasallam tó ṣe ìntànẹ́bì ṣe ju ìgbà lọ́nà ẹgbà lọ sallallahu alaihi wasallam ọ̀tẹ̀ ló dé lórí dòwe ẹ wá dá controversy ilẹ̀ ẹ̀yin mùsùlùmí ni o àwọn àfáà ni o Yorùbá wọn ní ká gbẹ́ kòtò ọ̀tá mọ́ wọn torí àmẹ́ni tí ó jì sí ẹ̀yin lẹ́rí lẹ́fìrá yín sípò bí ìgbà pé ẹ ti rí tíà tẹ́nìkan kò rí ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹ̀kọ́ tírú wa yìí ti kọ́ nínú tíà láti 20 years tí wọ́n ti bí ọ̀pọ̀lọpọ̀ míì nínú yín ẹ bóde ẹ fọ́ta ẹ̀kọ́ mi ta ti rí wọ́n ti bí ẹlòmíì nínú ẹ̀yin tẹ́ ń pera yín láàfà yìí wallahi rabbul kaaba ẹ̀yin lẹ́bẹ̀rẹ̀ asọ́jásán ẹ̀yin lẹ́bẹ̀rẹ̀ asọ́jú ẹ̀yin lẹ́bẹ̀rẹ̀ àhọ́bọ̀ ẹ̀yin lẹ́bẹ̀rẹ̀ àgbẹ́jù tí máa kámú èrè
ẹ̀yin lẹ bẹ̀rẹ̀ àgbẹ̀jù tí ìbá ṣe pẹ́yìn lẹ bẹ̀rẹ̀ àgbẹ̀jù àwọn àfọ àwọn lánàá wọ́n dé wọ́n bá bàbá aláwo wọ́n dẹ̀ bá bàbá aláwo ṣe pẹ̀lú fífọ́ náà mọ̀ wọ́n kì í ṣe èbú kì í ṣe pé àlàyé ní àlàyé máa ń tún nǹkan ṣe ni àlàyé ìbá nǹkan jẹ́ àmì tó bá gbé èbú dání àtẹ̀pè yóò máa bà nǹkan jẹ́ ni kò lè tún nǹkan ṣe. gbogbo ayé ló gbà yí pé ṣèbí sánmọ̀ là ń wò lókè yìí ẹnìkan ló dà gbogbo ayé ló gbà yí pé ilẹ̀ tá à ń tẹ̀ yìí ẹnìkan ló dá ilẹ̀ tá a lẹni tó dá sánmọ̀ àti ilẹ̀ anybody mẹ́ ìpín ọlọ́run ni ẹ̀yin lẹ dé tẹ̀jú kálukú ikú wì bàbá awúláwo oní ọ̀wà sọ pé kò sẹ́ni kankan tí ó bóde tí ó pín ògùn ló dá sánmọ̀ láíláí kò sẹ́ni tí ó sọ pé ọya ló dá ilẹ̀ láíláí kò sẹ́ni tí ó sọ pé ọ̀ṣun ní sọ òru dọ̀sẹ̀ ní sọ̀sẹ̀ dòru anybody wọn náà gbà yí pé ọlọ́run ẹnìkan ní bẹ tó dá sánmọ̀ tó dá ilẹ̀ tó dá èmi tó dá ìwọ but yorùbá ní àìfẹ̀lẹ̀ kíbòsí láìfẹ̀lẹ̀ jó. àdísì kúdísì dẹ̀ ní fáàrì fún ní kọ́bílà àǹtà àbùdù ni wọ́n mi lamu yàrá fún ní fákẹ́fà yà àbùdù ni olúwa ní ẹ̀ mọ̀mí kẹ́ tó máa sìn mí tẹ́ ẹ̀ bá ti mọ̀mí ẹ̀ lé mọ̀mí sìn àwọn ará wọn àfẹ́ wá ń pariwo ogun sẹ́sìn islam sẹ́sìn wàhálà ni sẹ́sìn ìjà ni kí ló fẹ́ fàjà kí ló yọ fàjà láàrin wa ọmọ bàbá kan náà ọmọ ìyá kan náà nítorí ipá àlè farabalẹ̀ ṣàlàyé fúnra wa àwa di ọ̀tá ara wa. ó ní iye oṣù ó ní iye ọdún tẹ́yìn àfáàtà fi tírìtì jálàbí o ṣé wèrè ni kí ni jẹ́ jálàbí the meaning of that jálàbí that is business ni jẹ́ jálàbí iṣẹ́ ọ̀rọ̀ dojú ẹ̀ ní ìṣẹ́bí ni wọ́n fi rọ́pò gbogbo àfa sẹ́ni ọba tí wọ́n á já àfa àpọ̀nbélé sẹ́rù pa àfọ òníṣẹ́ lọ ni ẹni ó jí àfa tí ń kọ́ ọmọ ní kéwú ẹtún ní òníṣẹ́ lọ́wọ́ èyí jẹ́ tíṣà ẹni òníṣẹ́ lọ́wọ́ ẹni ó jí àfa tí ń ṣe wáàsí lẹ́kṣọ́rà ẹni òníṣẹ́ lọ́wọ́ ṣẹ́ṣẹ́ kẹ́kọ̀ọ́ jà yẹn ni àwọn oníṣẹ̀ṣe kọ́ ni wọ́n wí ẹ̀yin àfa alábòsí ilẹ̀ kó bóde lẹ̀ ń wí ẹ̀yin àfa oníkèéta ilẹ̀ bóde lẹ̀ ń wí ẹ̀yin lẹ̀ ń bínú oríire ọmọlàkejì ṣé ẹni tí ó bá ti kàwé sí ò lè soríire ni ṣé ẹni tí ó bá ti ṣiṣẹ́ ìjọba sí ò lè dáa fún ni àrísìkù yáàtì wà ìlàmúyẹ sí ẹ̀sọ́ ìbù kátìmọ́n wàláàkín ṣúkìdì lè mọ́rí màkìtúbù gbogbo oríire tí ìrìn ẹ̀dá kọ̀ọ̀kan ṣe màkìtúbù Olódùmarè alágbára ti kọ sínú ayé ẹnì kọ̀ọ̀kan. gbogbo àwọn àfẹ́ lọ jẹ́ ṣe pẹ̀lẹ́ ẹ̀yin àbá tẹ́ bóde tẹ́ máa pọ̀ lóògùn ẹ máa pariwo wàhálà ìjọ ogun wo lógun wèrè gẹ̀ ogun ológun orí burúkú tẹ́ ń pariwo ọ̀lẹ́dẹ̀ ní ìdánilẹ́dájà tẹ́ bá gbẹ ẹlòmíì ìrètí kan jọ́kẹta ní òtò jí kí ẹnu báàgì ìrẹsì di 100,000 abọ́dá gàrí di 1,500 ara bẹtrọ ní 1,2 àfimọ̀ sọ káfínú konú bóòlù àwọn ọ̀sẹ̀dẹ̀ wá àwọn adójúkọra wa ẹ̀ ń bára yín jà ọ̀rọ̀ ẹ̀sìn sóyẹ kó dogun ni ọ̀rọ̀ ẹ̀sìn kò yẹ kó dogun ọlọ́run tó dá mi òun ló dá ẹ̀ kò séyìí tó kàn wá débi kò dìjà ọ̀rọ̀ ẹ̀sìn sóyẹ kó dogun ni. àlàyé ẹni tí ó fi sùúrù ṣàlàyé ni ò sí mọ́ ó bùrì yáàsà gbogbo rẹ̀ àwọn tí wọ́n wà nípò kí wọ́n ṣe wá sí ẹ̀mí ìfẹ́ mo fẹ́ jẹ́ number 1 mo fẹ́ jẹ́ leader ẹ̀dẹ̀ fi ń ba nǹkan jẹ́ kò sẹ́ni tó fẹ́ back. Okay fine nígbà tí ẹ̀sìn Islam tẹ́ doríṣiríṣi ìjọ ọ̀tọ̀ ní Nàwárù dínì Ansaru dínì Islam dínì
Nakomio, Tabligu, MSS, Sumratili Mumini, Amadia, Sabadanji, Nesfati, Koribu, Alusuna, nígbà gbogbo ẹ̀kún yẹlẹyẹlẹ ọ̀yá ẹ sọ ìfọ̀kànbalẹ̀ àti ìdùnnú gan àti progress tá a rí. Àwọn kan ní wọn láwọn ní Alusuna wọn ní gbogbo ará yòókù ọmọ ẹsẹ mọ́. Wọ́n create ni wọ́n work with everybody. Wọ́n work with everybody. Gbogbo ọ̀nà tó ní pé àwọn oníṣẹ̀ṣe tí wọ́n tó dàbí ìgbà pé wọ́n fi useless Islam ẹ̀yin náà lákàlẹ̀ ẹ̀yin náà lẹ́ fi kéta lẹ́ ń wí tí ọ̀tọ̀ ẹ̀yin lẹ́ ń wí tí ọ̀tọ̀ lẹ́ lé ọ̀pọ̀lọpọ̀ ọmọ mùsùlùmí ẹ̀ lè kó nínú Islam látara ọ̀rọ̀ ọbú tí jáde lẹ́nu yìí ẹ̀yẹ wẹsẹ̀ ṣe lọ́sọ̀dí kèfèrí ṣé bó ń lọ lára ẹ̀ tó fọṣẹ wẹ̀. Ẹ̀yin náà dẹ̀ ń wẹsẹ̀ ẹ̀pọ̀lú ọ̀sẹ̀ kòkòrò ẹ̀pọ̀lú ọ̀sẹ̀ ẹ̀bẹ̀ ẹni ò sí tí jọ́sẹ̀ yọnu ìmọ̀lọ́sẹ̀ kòkòrò wá wà ní Kùránì ọ̀tọ̀lẹ́wí yóò fà á ẹni ò sí tí jálàbí lárúbáwá dẹ̀ ní jálàbí èèbó rẹ̀ ní bísínẹ́sì Yorùbá rẹ̀ ní iṣẹ́ bẹ́ẹ̀ bá ń sọ̀kadà jálàbí ní í ṣe mẹkáníìkì jálàbí ní bíríkìlà jálàbí ní káfíńtà jálàbí ni dírẹ́fà jálàbí ni àgbẹ̀ jálàbí ni ọ̀tọ̀lẹ́ kẹta náà dẹ̀ ni torí ipa ẹfẹ́ lóòdù àwọn kan sórí rúkìá ẹ wá áǹgì àwọn èèyàn sí di rúkìá àwọn èèyàn wá ń wọ́ ọlọ́ọ̀dọ́ wọn kéèsì míì tí ó kọjá 50,000 wọ́n gba 300,000 lọ́wọ́ ẹlòmíì 350 gbogbo yìí lẹ dá lágùnmù tán gbogbo yìí lẹ dá tí ń kàgbó ẹ̀dẹ̀ ń tírìtì jálàbí kí lẹ fi ń kàgbó sí ìṣèwé àtẹ̀gbò ni ara tẹ́ fi dá wàhálà lẹ́rẹ̀. ìyẹn ní àmú àwọn babaláwo sọ pé àwọn àbá tí bá ti ń kúṣẹ́ tí bá ti ń jáwé ó ti di babaláwo dey play lọ́nà wo ṣé bá a jọ wà lábẹ́ sọ́mọ̀ ni ẹni ọba mọ̀ tí ẹ bá ń fẹ́ owó ẹsẹ̀ ní ọ̀lọ́ ọjà ẹni ọba mọ̀ tí ẹ bá ń fẹ́ gbòòsè yọ̀ lọ wà nínú àwọn. gbogbo àwọn àfáà ẹ jọ̀ọ́ ẹ má fẹ́ nu pin ogun mọ́ ẹ má dẹ̀ torí pé kẹ́yìn ó lè da ẹ wo wàhálà tẹ dálẹ̀ nísìn gbogbo àwọn bàbá tí ń ṣiṣẹ́ àná tí ń ṣe wàhálà ní Islam ṣé bí lọ́pọ̀lọpọ̀ yìí bóde tẹ̀ lálàṣẹ wọn tẹ̀ bú wọn. òkè àwọn oníṣẹ̀ṣe wa ń sọ̀rọ̀ nísìn ọwọ́ àjọ ń ká wa lára ó ń jẹ́ ìbànújẹ́ fèmí náà o torí orin tí wọ́n ń kọ́ kí ànábì wa Muhammad sallallahu alaihi wasallam ànábì kọjá báwọn. kọ̀ǹdíṣẹ̀ tí wọ́n gbà fi pé ọlọ́run tóbi jù bẹ́ẹ̀ lọ àmọ́ amúkun ẹrù ẹ wọ òkèlè ń wọ ẹ̀wò sàlẹ̀. Mr. ìgbìyànjú ọ̀rẹ́ mi ẹja lọ ṣe sùúrù kọ̀ǹdíṣẹ̀ tí anybody yìí tẹ̀ ń gbà fọ ọgbọ́n ọlọ́run ya ó ti pọ̀ ju ẹjọ́ ẹja ṣe sùúrù ìgbìyànjú ṣèbájọsọ wa ní pé a fẹ́ dẹ́kun wàhálà sẹ́ni tó bá fẹ́ parí ìjà sí àmọ́ ìjà ni ìgbìyànjú a fẹ́ jọ parí ìjà ni ìgbìyànjú aláfẹ́ jọ mú sẹ́túmẹ́ǹtì wá síbi ẹ̀sìn ni sẹ́ni ó bá fẹ́ parí ìjà sọ yóò tó jà ìgbìyànjú ọ̀rẹ́ mi a kó odidi mọ́sáàsì ìgbìyànjú odidi mílíọ̀sì lówó ẹ̀ bẹ́ẹ̀ mílíọ̀sì lówó ìgbìyànjú ni mọ́sáàsì tá a kọ́ ṣebí nítorí ká lè ṣe ṣọ̀kan ni. Àkànbí ọlọ́ba ọmọ ọba ìjagun bí ẹrú Àkànbí ọlọ́ba ọmọ ọba ìjagun bí ẹrú o dẹ́dẹ́ mẹ́ràwó ọmọ ọba kì í jagun bí ẹrú èyí tẹ́nibọ́dì yìí ṣe kò sí kankan tá a fẹ́ gbà bẹ́ẹ̀. Tá a bá ti ẹ̀rọ yìí pé kò sẹ́ni tẹ́nibọ́dì ò jù lọ
kò sẹ́ni tẹ́ anybody ò lè yájú sí Olódùmarè. Mr. Kẹ́hìndé Agbala Gabriel àbúrò Onisese alhamdulilayi alhamdulilayi I'm okay sir, thank you sir, God bless you. Ọlọ́run ní fi sílẹ̀ àwọn tí wọ́n mọ ìdí tí mi fi sílẹ̀ láì bí ijọ́ mélòó kan nu. Ajibike Akamu, thank you my baby. Akabi ọlọ́ba dẹ́dẹ̀ mẹ́ra wo àkókò tí wọ́n lájọ́ wáyé èyí tá ìjọ dẹ́wò lákòókò wa kì í ṣe tẹ̀tọ̀ dáa. Akabi ọlọ́ba ọmọ ọba ní ọmọ ọba ìjagun bí ẹrú, ọmọ ọba ìjagun bí ẹrú, ọmọ ọba ìjagun bí ẹrú. Mo mọ̀ yí pé wọ́n gẹ́gẹ́ mọ pàtàkì ànábì wa Muhammad sallallahu alaihi wasallam. Akabi ọlọ́ba ọmọ pàtàkì ànábì o, wàláì mo mọ̀ pé ọmọ pàtàkì ànábì wa Muhammad sallallahu alaihi wasallam. Muhammadun ashrafu kauneni wa sakale ní wàlẹ̀ fọ́rí yìí kẹ́ni mẹ́ni orí mi wà mẹ́ni ajami ìjà ló dé lórí dòwe. Akabi padà ń bẹ̀ bọ́ọ̀lẹ̀ ń bẹ̀ bọ́ọ̀lẹ̀ ń bẹ̀. Akabi ọlọ́ba mo dẹ̀ mọ̀ pé ọmọ pẹ́ nìkan bẹ tó jẹ́ pé òun ló dá ayé òun ló dá ọ̀run. Àmín àmín. Ọlábọ̀dé Olúbùnmi àbúrò Onisese. Akabi ọlọ́ba mo mọ̀ pé ọmọ pẹ́ nìkan bẹ tó jẹ́ pé òun ní ń pàṣẹ ayé tí ń pàṣẹ ọ̀run. Wàláì mo mọ̀ pé ọmọ àmọ́ ìjà ló dé lórí dòwe. Orí ìta wa ń kọ yìí kò tó kankan nínú ẹ̀sìn kankan o, kò tó kankan sílẹ̀ Yorùbá. Torí pé gbogbo èèyàn lálẹ́ pé tí ọba bínú kó bínú àtẹ̀mí àtẹ̀yẹ àjọ̀lájú bára wa nú ayé yìí ni ọlọ́mọ ti pa wá báyìí á kú bẹ́ẹ̀ lójijì náà ni. Ẹnìkan ló dá wa tá a fi bára wa láyé. Ìjọ tó bá ṣe tó fẹ́ mú wa kú bẹ́ẹ̀ kò ní sọ. Ṣé gbogbo ọ̀ràn rẹ tó ń kálukú ṣe yìí ṣe ńlá lọ jábọ̀? Akabi lákò dínú kó wà níyà dínì. Ẹni ọba fẹ́ máa bọ egun kọ́ máa bọ́, ẹni ọba fẹ́ máa bọ Ọ̀ṣun kọ́ máa bọ́, ẹni ọba fẹ́ máa bọ Ọya kọ́ máa bọ́, ẹni ọba fẹ́ máa bọ Ṣàngó kọ́ máa bọ́. Mo sábà yìí pé ó ń kálukú gbà yìí pé gbogbo àwọn tá à ń sọ yìí ẹnìkan ló dá wọn tí ì sí Allah. Ẹnìkan ló dá gbogbo wọn tí ì sí Allah. Ànábì wa Ìsá tí ṣe Jésù kì í sọ Ọlọ́run, ìránṣẹ́ Ọlọ́run ni. Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam kì í sọ Ọlọ́run, ìránṣẹ́ Ọlọ́run ni. Ẹnìkan ló dá gbogbo wọn. Akabi ọlọ́ba ẹjọ́ torí ìtọ́lọ́run mo rò ẹ́ kọ̀ǹdíṣẹ̀ tó ní kálukú ń gbà kó jẹ́ pé àwa ara wa gẹ́ la dojú kọra wa tá a jọ ń búra wa dípò pé kí la fẹ́ máa búra wa sí ìyẹn mọ̀ tún mọ́ wọn. Lillahi mulku samawati wal ardi gbogbo tí jí ọlá sánmà àtagbára tí ń bẹ́ẹ̀ gbogbo tí jí ọlá alẹ̀ àti agbára tí ń bẹ́ẹ̀ Olódùmarè lónìí. Tá a bá já ewé tán tá a bá wọ egbò tán tá a bá pò pọ̀ àwọn bàbá wa gbogbo àwọn àgbàlagbà àjọ tí wọ́n ti lọ Ọlọ́run bá ní kẹ́ wọn. Bí wọ́n ṣe mọ Ifá tó tí wọ́n mọ ọ̀pọ̀lọ̀ tó tí wọ́n bá fi léyìn lọ́wọ́ wọ́n ní Olódùmarè ó jẹ́ kó rí bẹ́ẹ̀. Ìgbàgbọ́ wọn tó kún nínú ọba tó ní wọn pé Olódùmarè ó jẹ́ kó rí bẹ́ẹ̀. Torí wọ́n gbà yí pé ẹnìkan ló dá ewé, àṣẹ ẹnìkan léwé fi ń hù, àṣẹ ẹnìkan légbò fi ń dún. Akabi ọlọ́ba mo rò ẹ́ ìṣọ̀kan ní ká ẹ jẹ́ ká wá ṣọ̀kan. Ọ̀rọ̀ ẹ ti ń ṣẹlẹ̀ yìí ní rí àgbà àfáà kankan torí ẹ̀ pé kó wá máa dá sí pẹ̀lú pàbúyàn àti ọ̀dún àfáà náà tó ọmọ tí ń ṣe
ẹ̀ẹ́dẹ̀ ní rí bàbá aláwo kankan àwọn tí ń jí àgbà tọ́jà pé wọ́n gbẹ́jú sídìí ìkíní ni ọ̀hẹ́ tí wọ́n bí sídìí ìkíní yìí tí ń jẹ́ bàbá wa wọn ní dá sí wóróworó yìí torí gbogbo àwọn bàbá yẹn mẹ́yìí pé ẹnìkan bẹ tí ń jí Allah wàláhì tàláhì wọ́n mọ̀ wọ́n dẹ́ gbà bẹ́ẹ̀. wọ́n mọ̀ pé ẹnìkan bẹ tí ń jí Allah ìgbà fún yìí ló sọ ọ̀pọ̀lọpọ̀ àwọn baba aláwo oníṣègùn tàná ló sọ ọ̀pọ̀lọpọ̀ ọmọ wọn dàáfà ló sọ ọ̀pọ̀lọpọ̀ ọmọ wọn dẹ́lẹ́à. Akabi dẹ́dẹ̀ mẹ́ra wo kọ̀ǹdíṣàn tẹ́nibọ́dì ń gbà fa ọgbọ́n ọlọ́run yáyẹ ìbínú ọlọ́run ní ṣẹlẹ̀ sẹ́ni kankan ló wà o ní Nàìjíríà àdẹ̀ní rí ìbínú ọlọ́run o gbogbo wọn lákà ìtàn Fáráò èmi ò tí ì rọba tó lágbára tó Fáráò kò tí ì sọba tó le tó Fáráò kò sí ìṣẹ́ntọ́ mọ ewé àtẹ̀gbò tó Fáráò kò tí ì ìṣẹ́ntọ́ lágbára nú ọba tó Fáráò ìrẹsì ọlọ́ọ̀ni Fáráò dojú ogun kọ gbogbo alájọ ọmọ bíi títàn rẹ̀ parí sí Nàìjíríà ò ní parí rádaràdà kò ní parí rádaràdà ẹjọ́ kọ̀ǹdíṣàn tàǹgbà ń fọ ọgbà ọlọ́yà ti pọ̀ burú gan subhanallah gbogbo ẹni tọ́jà yìí pé inú ní bí tí fi ń wí àwọn ọ̀rọ̀ tó burúburú ẹjọ́ ẹjá ṣe sùúrù Akabi ọmọ ọba ìjagun bí ẹrú ẹ ṣe sùúrù torí Ọlọ́run Ànábì wa sallallahu alaihi wasallam wíwú epo àbí tẹ́ ìrówó rà tánàbí òfin jí pátá mo mọ̀ pé kì í sẹ́yìn oníṣẹ̀ṣe lẹ̀ ń wí àwọn aláṣọgbẹnu àwọn àfáà kan ní ẹ ti wíwì kú wí àwọn tí wọn mọ kéwú tí èrò pa wọn mọ kéwú àwọn tọrọ Ọlọ́run òye tí èrò pa wọn lóye jù. ta lọ́lọ́run àbọ̀ àwọn bìnrin assist ta lọ́lọ́run aláìka ta lọ́lọ́run aláìka tí olórí bá ní aláìka ìyẹn ní pé ẹ ṣe pẹ̀lẹ́ ta lọ́lọ́run mo fẹ́ kó ṣe pẹ̀lẹ́ tẹ́nì kẹ́kọ̀ọ́ ọba pàtàkì lójú gbogbo wa ó yẹ kí Olódùmarè ọba alágbára pàtàkì ọba tí ń rọ òjò nígbà tó bá wù ọba tí ń rọ oòrùn nígbà tó bá wù ọba tí ń pa ojú ayé nígbà tó bá wù ọba tí ń ṣí ojú ayé nígbà tó bá wù ọba tó rotéètì ayé ní gbogbo ogun tó bí òdì ayé sí bó ṣe wù Olódùmarè tó dá ayé tí ò sí rẹ̀ ẹ̀dá kan tó ní dárin tán táwọn ara wa ọba nítumọ̀ síra wa ẹ jẹ́ ká jẹ́ kó Olódùmarè nítumọ̀ sí wa ẹjọ́ mọ́rọ̀ wí mọ́rọ̀ anybody etí ẹ̀ bá fẹ́ máa sìn lẹ́sìn kọ́ máa sìn sẹ̀mí Allah ni mo ní àmì dàrú táyé sì kọ́ ní ọ̀dájọ́ kéde kọ́ ní ọ̀dájọ́ táyé àmì ẹjọ́ ẹ jẹ́ ká padà níbi ọgbà Ọlọ́run tá à ń fa àyà yìí mo rọ̀ yín ni mo rọ̀ yín ẹ jẹ́ ká padà níbi ọgbà Ọlọ́run tá à ń fa àyà yìí. ẹjọ́ torí tọ́lọ́run gbogbo àwọn tó kálukú sọ yìí Ọ̀ṣun Ògún Ọya Ọbàtálá gbogbo oyè wọn pátá lẹ́nìbọ̀dì gbà yìí pé wọ́n wà gbogbo wọn pátá náà ni ẹnìbọ̀dì mọ̀ yìí pé ẹnìkan náà ló tó dá wọn tí ń sin Ọlọ́run ṣebí gbogbo yìí gbà yìí pé rẹ̀ sí Ọlọ́run ni wọn èyí tó jí alágbára bẹnu wọn
kí ẹ̀dẹ̀ tó dẹ̀ lè di alágbára yóò níbi tí ó bá ìrìn àjò ẹ̀dẹ̀ lọ́dún Olódùmarè kó tó sọ̀dọ̀ alágbára. bàbá àràbà ayé tá a wáyé àwa akọ̀tàn ni o kọ́lọ̀ ń kó jẹ́ kẹ́mi gbogbo owó gùn kọ́mọ̀tì pa wá báyìí. mo rọ ẹ̀yin náà mo rí láàfù kẹ́tí bàbá àràbà ṣe tẹ́lẹ̀ wọ́n ní kẹ́ni kankan má bu Ọlọ́run mọ́ kẹ́ni kankan má bu ànábì mọ́ bàbá àràbà sọ bẹ́ẹ̀ mo rí TikTok àmọ́ tá a fà kí bá bóde tó bá ti bú ẹ̀sìn àwọn ẹ jẹ́ káwọn ó bu kí ló dé tẹ̀ tún wá padà bàbá àràbà ẹ tún wá lọ bíúdì orin kódà báyìí bá ń wo ọjọ́ orí yín ipò kéré oyè àràbà oyè ńlá ni oyè ńlá ló yẹ àràbà oyè ńlá ló yẹ àràbà tọ́pẹ́sì ìpọ́sọ́jọ́ orí tí náà wá kéré ni oyè ńlá ló yẹ àràbà oyè ńlá ló yẹ àràbà lẹ́yìn ọba mọ pàtàkì tí ń pèlè àràbà gan ṣé bá a mọ kí tí ń jẹ́ kí àràbà kàbìtì báyìí ni mo rí ṣé bá wàá fẹ́ nìkan lóye tí ń ní àràbà ni èyí tí ń sọ ní pé ní ńlá ló ń tàn ẹni ẹ bá wàá pè ní ńlá kò gbọ́dọ̀ máa fẹ́ nu pín ogún náà kò gbọ́dọ̀ máa fẹ́ nu pogún bí ṣe ń lọ ìṣọwọ́ abójúmu ni bí gbogbo nǹkan ṣe ń lọ yìí wàláì tàláì rọ́bùlì káàbà gbogbo tó ní í ṣe pẹ̀lú ìbínú Ọlọ́run níjọ́ ṣẹlẹ̀ sẹ́ni kankan wa tí ìbínú Ọlọ́run bá dé láàrin ìṣẹ́kọ́sì kò sẹ́ni náà tó lágbára. Ànábì wa Musa alayhi salatu wa salam tí í ṣe Mósè kò sẹ́ni kankan tí ó kà tán Mósè ṣe bọ́ lọ́run náà sí Fáráò adẹ̀rí láìfù tó àti Fáráò jọ lò adẹ̀rí ibi tí wọ́n jọ parí ìrìn àjò wọn sí ta lọ́lọ́run òun tọ́ran Ọlọ́run òun tọ́ran lọ́dá èmi lọ́dá ẹ̀yin lọ́dá ìwọ ló lè so gbogbo nígbà gbogbo fẹ́ni gbogbo lásìkò gbogbo lọ́jọ́ gbogbo wákàtí gbogbo ìṣẹ́jú gbogbo. wọ́n ní gbogbo àwọn bàbá wa tànà tí wọ́n ń já ewé tí wọ́n ń wá egbò bí wọ́n ṣe gbọ́ Ifá tó tí wọ́n mọ àpẹẹlẹ tó ìgbàgbọ́ nínú Ọlọ́run wọn tó tóbi kí ni sí àwa àtòní tá a nígbàgbọ́ nínú tí a dá ju ń tọ́ dá nǹkan yẹn lọ àwa àtòní kódà tẹ dórí àwọn àfa náà ni o a nígbàgbọ́ nínú tí wọ́n dá ju ẹni tó dá nǹkan yẹn lọ Ọlọ́run ló dá gbogbo nǹkan àwa nígbàgbọ́ nínú tọ́lọ́run dá ju Ọlọ́run lọ anybody wá bóde àwa àfọlọ́run wé tó wù wá jálá ní máa ń láyà mú tú títóbi fọ́ba tí kò ní kú jálá ní máa ń láyà mú tú títóbi fọ́ba tí kò ní kú. bàbá àràbà àmọ́rọ̀ yìí ẹ bá àwọn ọmọ eriwo yìí sọ̀rọ̀ ojú pọ̀nà táǹtò lọ yìí kò ní bíldì omi àlàáfíà fúnlẹ̀ Yorùbá tómi àlàáfíà ọba dẹ̀ sí ńlẹ̀ Yorùbá àwọn àlàáfíà fúnra wa. mo sọ níbẹ̀rẹ̀ ọ̀rọ̀ mi mo náà sì kí sáwọn ìjọba ní fara ní àwọn àlàáfíà jẹra wa nítorí nǹkan mẹ́rin àkọ́kọ́ ìfẹ́ sọnù láàrin wa ìfẹ́ sọnù láàrin wa ìfẹ́ ti sọnù àti mùsùlùmí àti kìrìsìtẹ́nì àti oníṣẹ̀ṣe ìfẹ́ ti sọnù gbogbo ibi tí ọba yìí ti sífẹ́ ìyá ọmọ jẹ wọ́n bẹ̀ ni. ṣebí fẹ́ ń tọ́ sọnù náà ló bí gbogbo rádaràda yìí gbogbo yẹ́mọ̀yẹ́mọ̀ tẹ́nibọ́dì fetí gbọ́ yìí. ìfẹ́ ti sọnù ìfẹ́ yẹn sọnù débi pé ọmọ mi tó jẹ́ mùsùlùmí ẹnu pé ó kéwú wèrè kí wọn lórí burúkú kan tó kẹ́ ó bóde gbogbo àwọn àgbàfà
ni wọ́n yàkàyàkà wọ́n dasẹ́ wọn nù ìfẹ́ yẹn sọnù àtọ̀rọ̀ tó yẹ tí wọ́n kún wọn sọ àtọ̀rọ̀ tó yẹ kó sọ wọ́n ń ríra wọn bí ẹni tó ti mọ kéwù wọ́n ń ríra wọn bí ẹni tó mọ̀nà kéwù tí wọ́n wá láwọn mọ̀ ọ̀nà tí láwọn mọ̀ ló dá wàhálà lẹ́yìn. I can't forget 1993 92/93 àmúra wàlímọ̀ tafsir látara àfẹ́ tí mo lọ sọnù ìfẹ́ ti sọnù ẹ lọ pèfẹ́ padà ẹ pèfẹ́ padà ẹ já pèfẹ́ padà èyí tá n tírètì lọ́nà yìí èyí ọlọ́run yìí ṣe orí báyìí Muhammad yìí ṣe kíní kan báyìí Muhammad jí pátá kò tó kankan sínú ètò ìgbésí ayé gbogbo wa ọlọ́run méjì ayé wọ́n bàjẹ́ kanlẹ̀. Alukura náà dẹ̀ ni ẹ má bu ẹ̀sìn wọn ìwọ àfáà náà ṣe wá sí sọ̀rọ̀ ọlọ́run má bu tí wọ́n nígbàgbọ́ sí gbogbo àwọn bàbá wa tà náà ò bu wọn wọ́n fún wọn ní ìdánilẹ́kọ̀ọ́ àtàlàyé àlàyé ìlọ́wọ́ wọn létí tọ́pọ̀lọpọ̀ fi di mùsùlùmí tọ́mọ ọ̀pọ̀lọpọ̀ fi dà àfáà tọ́mọ ọ̀pọ̀lọpọ̀ wọn fi dẹ́lẹ́ à àwa àtòdì òní kò sálàyé mọ́ èébú àtẹ̀pẹ́ ni ẹ̀wọ̀n tẹ́ dálẹ̀. 92/93 mo lu àwọn ọmọ lọ ká ọsàn ṣé mo kọrù ara mi nìyẹn àwọn lọ kásán before 92/93 ní 1991 alọ́nu oko mo dẹ̀ rí àgbàdùn ṣèbè èmi dẹ̀ láyà ààrẹ ayé mo ti ń wù yí o ọgbọ́n mi yé ikú tí ọba pa mí máa kọ́kọ́ rí náà kí n tó sá o àwa lọ́nu oko àgbàdùn ṣèbè ẹjọ́ gidi nínú ṣùgbọ́n ìlọ́wà èmi mo dẹ̀ ṣáájú tí mò ń kó àwọn yòókù mi táàjọ wà nú oko táàjọ wà lẹ́kẹ́wù mò ń kó wọn lọ oko tẹ́nìkan fẹ́ bùn wa tá a fẹ́ bá àfa wa dá ajìyàrí kó tó dọ̀rọ̀ mo wá ń wo ejò yẹn mo kàn súnmọ́ mo kàn bẹ́ ládàáni lèmi bá bẹ́ méjì mo bẹ́ ládàá méjì bẹ́ orí rẹ̀ nàró ni àgbàdo ṣèbè orí ẹ̀ nàró báyìí ọ̀fọ̀ ẹnu kò tú sí mi lójú ni wàláhì tàláhì súnmọ́ bí láìlẹ́dí láìláhì láwà ó tú sí mi lójú mi rí náà lọ́jọ́ náà tó bá jẹ́ pé èmi nìkan ni mo lọ nú oko ni bóyá mi ìbá ti kú láyé jọ náà ṣáàmù kí mo ní orí ẹ̀ ti fẹ́ ara ẹ̀ ti fẹ́ lẹ́ èèpẹ̀ báyìí ní ń dàlú wọ́n jòkúta lù lábá pa ejò yẹn àmọ́ ojú tó ti sí yẹn ojú yẹn ò rí nà mọ́ ojú méjèèjì kò rí nà mọ́ wọ́n já ata àsànbáyé wọ́n fi ń gbomi lójú bá mi ìmọ̀ pé ń fi kankan gbomi lójú ibẹ̀ láti padà àdénú oko náà máa dò ní ọ̀rọ̀ 1981 ni mo sọ fún yín dò ní àdénú oko náà mọ́ láàrin pé ká tó délé àtàfà mi lájọ náà wọ́n ka máa ó sàtẹ́ẹ̀nì sí mi lójú kúrẹ́ àwùjọ bìrábì nẹ́ẹ̀sì àti bìrábì fálákì bẹ́ẹ̀ ni wọ́n dárúkọ àfà àwọn sí mi lójú nínú fífi ọlọ́run nígbà tá a fi wọ̀lú ọlọ́run ní kó ju ọlá ejò ọjọ́ náà gàárì la fi mú ẹsẹ̀ lẹ́ni 1992/93 mo tún wà lábáwá mo fẹ́ lọ ká ọsàn mo gbé gọ̀gọ̀ kọ ọrùn báyìí mo dá àgbẹ̀dì orí láàrin ọ̀nà igi ẹlẹ́múga ni mò ń wò láàrin ọ̀nà mo dẹ̀ tẹ́ mọ́lẹ̀ igi náà dẹ̀ di ejò ó dẹ̀ sami ní ọmọdéyìn ẹsẹ̀ jẹ́ igi ẹlẹ́múga mo tẹ̀ mọ́lẹ̀ ó dẹ̀ dejò ó sì sami lọ́mọdéyìn ẹsẹ̀ jẹ́
ó sàmì jẹ́ bẹ́ẹ̀ ó bọ́ ọ́nú gbó mo bá kọ́ tì í mo bá lé mẹ́rin mo kẹ̀wé pé bá jẹ́ ìwé Akíntọ́lá mo gbọ́ Akíntọ́lá bá fún sí bá tèmi lọ mo dé di ọ̀sán tí mo ti fẹ́ ká ọ̀sán mo ná pọ̀pá sí ọ̀sán lókè báyìí ìṣe ló dàbí ìgbà pé gédé mẹ́wàá wọ́n gbé mi sókè wọ́n jẹ̀ mí mọ́lẹ̀ wọ́n gbé mi sókè ẹ̀mí yẹn sọ pé orú ejò yìí ti fẹ́ kọjá bẹ́ẹ̀ la ilaha illallah ayé ní kọ̀rọ̀fà gbogbo tí ò lé lọ́pọ̀lọpọ̀ ẹ̀yin àfáàsì sọ di líle gbogbo tí ìṣẹ̀ṣẹ̀ lẹ sọ dẹsẹ̀ ẹni bí yẹn bá sí gbẹ́rẹ́ ó tún ti dẹ́lẹ́bọ tí n bá sí gbẹ́rẹ́ sórí rẹ mú sísí ni àbórí tèmi gbẹ́rẹ́ sì lè sọ yẹn dẹ́lẹ́bọ àyà wo ló sọ bẹ́ẹ̀ àdìsí wo ló sọ bẹ́ẹ̀ arágbóńtà ibi dá wàhálà lẹ́nu yẹn náà ihun tó rọ̀ wọ́ lọ́rùn ó lè má rọ ẹlòmíì lọ́rùn ihun tó rọ ẹlòmíì lọ́rùn ó lè má rọ̀ wọ́ lọ́rùn. jama ni mo bá padà wá bá mo bá wá sọ bàbá mi kúlú wà láwù kan bàbá mi ọlọ́ba àṣàlẹ́kọ̀ọ́ kẹ bàbá mi bisimilahi rahman rahim kúlú wà láwù ahadun allahu samadun lam yalid wa lam yulad wa lam yakun lahu kufuwan ahad. mo bá yẹ dábà mo bá sọ bàbá mi pé bẹ́ẹ̀ ni bàbá tó bí n bá diwọ́ mọ́rí ojú ẹsẹ̀ wọ́n ní kó lọ pe ọ̀rí àwọn wa tí jẹ́ Rúfàyí bàbá wa Rúfàyí yẹn náà ti kú báyìí kúlú wà láwù kọ̀ọ̀kan lọ́ba ṣàlékún kẹ́ wọn bisimilahi rahman rahim kúlú wà láwù ahadun allahu samadun lam yalid wa lam yulad wa lam yakun lahu kufuwan ahad. bàbá wa Rúfàyí yẹn ti kú bàbá mi ní kó lọ bá pe Rúfàyí wa ní bá pe Rúfàyí dé ọ̀rẹ́ bàbá mi ni wọ́n ó ní ọ̀rẹ́ mi ejò mọ̀ ti sá ọmọ rẹ jẹ bàbá yẹn bú ẹ̀rín ni kí làwọn afáfún ojú ilẹ̀ gbọ́nà sí gbogbo tí ìṣẹ̀ṣẹ̀ lẹ́sọ̀dẹ̀sẹ̀ gbogbo tí ìṣẹ̀bọ lẹ́sọ̀dẹ̀bọ gbogbo tó ti wá tí wọ́n ti kó dànù tẹ́lẹ̀ wọ́n wá kò tì í lọ́rùn ó kú bẹ́ẹ̀ ṣẹṣẹ ra yín eégún mélòó ní bẹ́ńlẹ̀ tẹ́lẹ̀ eégún ti wá yapa báyìí kọ̀tẹ́ ó kú bẹ́ẹ̀ ṣẹṣẹ ra yín ọ̀rẹ́ bàbá mi yẹn bàbá Rúfàyí ní bá wọlé lọ ní bá lọ gbé èpè ọ̀wọ́nú òwú àgbọ̀nrín lọ́wọ́ wallahi tallahi rabbul kaaba bàbá yẹn bá gbé sí mi lẹ́sẹ̀ báyìí wọ́n gbé owó yẹn tì mí lẹ́sẹ̀ báyìí ní bá kí gbọ́dọ̀ mọ́lẹ̀ ní bá pè mẹ́sàn-án mẹ́wàá nígbà pè tán ní bá fi owó yẹn kẹ́ ẹsẹ̀ mi lẹ́ẹ̀mẹ́ta wọ́n lè fọ́ àwọn nìdílẹ̀ ni mo bá ń dé ní bá ní káwọn méjì ọ̀tẹ̀ mi wọ́n ní déédéé bí tí ejò yẹn ti sá mi jẹun wọ́n ní ká lọ ọbẹ̀ níta bá ń bẹ̀ ká máa mú bọ̀ jálá ni mo láyà mú tu àbádà. nǹkan bẹ lọ́dọ̀ àwọn àgbàlagbà náà ẹ má sọ gbogbo ẹ̀ dẹ́bọ ẹ̀yin lẹ́ ń dógún lẹ̀. ẹgbẹ́ ọ̀rẹ́ bàbá mi yẹn èmi tẹ̀sẹ̀ mi ò lè dárìn tẹ́lẹ̀ mo ti balance nígbà débi tẹ́jọ́ ti sọ mí jẹ ejò tó já mi jẹun abá òkú rẹ̀ níbi tó ti sọ mí jẹ ejò tó ti sá lọ abó òkú ẹ̀ níbi tó ti já mi jẹ abá òkú rẹ̀ òkú ejò yẹn abá níbi tó ti já mi jẹ ara ń tà jogún lọ́dọ̀ àwọn àgbàlagbà nìyẹn sẹ́yìn sọ yẹn dé lẹ́bọ ni ara ń tà yàfa ìfi dá wàhálà lẹ́nìyẹn náà òkú ẹ̀ abá níbi tí ejò yẹn ti já mi jẹ orí títì náà ló wá kú sí làbá gbé wá bà ẹ wọ́n ní lọ sí bá wù ọ jẹ lọ jẹ níjọ́ náà wọ́n tún sọ pé bá àfa ni ọ tó ọba mọ tó tún lè fi ṣe lọ fi ṣe tó bá wù ọ làbá sún jẹ tí bàbá yóò bá mọrú tí wọ́n mọ̀ yẹn bó olódì mi ó ti kú dànù lẹ́yìn ìgbà náà làṣẹ ń fẹ́yàwó o làṣẹ ń bímọ o làṣẹ ń kọ́lé o làṣẹ ń wá ń jà àfa o làṣẹ ń lọ Mẹ́kà o làṣẹ ń gun ká o ẹ wá dúró tí ìbá kú mọ́ mi lára. ẹ̀yin oníṣẹ̀ṣe
gbogbo oníṣẹ̀ṣe pátá mo rí sún àfa àkẹgbẹ́ tó bá bẹ̀ wọ́n ọ̀rọ̀ ẹ̀bẹ̀ kọ́ yìí alẹ́ pé yẹn sákèsì sálàjúlẹ̀ kí nǹkan ọmọ bàjẹ́ lọ ni ara wàhálà tá lẹ́ ń dálẹ̀ náà nìyẹn ara wàhálà tá lẹ́ ń dálẹ̀ nìyẹn ṣé bí n tẹ́ ń pè ìtumọ̀ ìsìláàmù ní ẹ̀sìn àlàáfíà ìtẹ́dẹ̀ ń pè láàfáà ní pé kíyẹn já látúnṣe tí wọ́n ní káfáà máa dà nǹkan rú ni ọ̀rọ̀ tí ó máa dà nǹkan rú ẹni láti máa gbọ́ ọ̀rọ̀ tí ó máa bà nǹkan jẹ́ ẹni láti máa bọ̀ iná lẹ sọ́sọ́sọ́ tó gún délẹ̀ yìí. gbogbo ẹ̀yin oníṣẹ̀ṣe ẹbọ lẹ̀ ń bẹ̀ ojú pọ̀nà tó ń kálukú tá a jọ ń tọ̀ yìí kò ṣeré ń bẹ̀ wàláì kò sí ìpùpẹ́ǹtì kankan bẹ̀ kò sí lọ síwájú bẹ̀ ká máa búra wa gan kò sí lọ síwájú bẹ̀ fáwa gẹ́gẹ́ ká máa useless ara wa kò sí lọ síwájú bẹ̀ fáwa gẹ́gẹ́ bẹ̀ẹ́lẹ̀ ká tún wá pa afẹ́ mọ́ ẹ̀yájú sí ọba tó ní wá gbogbo wa lọ́jọ́ yé pé ẹnìkan bẹ tí ń jẹ́ Allah ká sọ̀rọ̀ direct sẹ́mọ̀rẹ́ òpó wo ni wọ́n fi gbé dúró ẹnìkan ló gbé dúró kì í ṣe Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam ló gbé dúró Ọlọ́run ló gbé dúró kì í ṣògùn kì í ṣe Ṣàngó kì í ṣọ̀ṣun kì í ṣọ̀yà ẹni tó gbé dúró yẹn ó yẹ kémi pẹ̀lú yín bẹ̀rù ẹ̀ ó yẹ kí gbogbo wọn páyẹ̀ kádẹ̀wó gbogbo àwọn ìkáyà ìkáwé tí wọ́n pè ní káyà ní àwọn ìtàn gbogbo àwọn sálàfù àwọn tí ẹ ti ṣáájú tá a bá lọ ka ìtàn Ọ̀ṣun àmọ́ yìí pé òótọ́ lẹ́nìkan bẹ́ẹ̀ tí ń jí Ọlọ́run tá a bá ka ìtàn Ògún àmọ́ pé òótọ́ lẹ́nìkan bẹ́ẹ̀ tí ń jí Ọlọ́run ẹjọ́ ẹjẹ́ abọ́ọ̀lẹ̀ ń bí àwa kò sí improvement kankan fún Nàìjíríà bẹ́ẹ̀ kò sí ìlọsíwájú fúnlẹ̀ Yorùbá ní department abala bí àwa yẹn kí n lámọ ní ó ṣe fún mi ìjà ní bẹ́ẹ̀ bẹ́ẹ̀ o ẹ gbọ́ àwọn bàbá wa tànà tí wọ́n ń ṣe àwọn Ṣàngó Òde ti sìn wọn ní bẹ́ẹ̀ ni kankan sọ pé ọ̀sán lọ́hùn o wallahi tallahi àwọn bàbá tànà ò ní bọ́ọ̀dì kan bẹ́ẹ̀ nìkan sọ pé ọ̀sán lọ́hùn àwọn ìwé ìsílẹ̀ jí ọmọdé ń dà láàmú àwọn bàbá tí ń gbọ́fá tí ń mọ ọ̀pẹ̀lẹ̀ sámúsámú wọn ní bẹ́ẹ̀ nìkan sọ pé ọ̀sán lọ́hùn wallahi tallahi ẹjọ́ mo rọ̀ wá mo dẹ̀ mọ̀ pé gbogbo wa yìí náà ìgbìyànjú mọ̀ pé ẹni tí ń jọ́ lọ́hùn bẹ àkànbí ọlọ́ba mọ̀ pé ẹni tí ń jọ́ lọ́hùn bẹ ta lọ́lọ́mọ ìpẹ́ nìkan bẹ tí ń jọ́ lọ́hùn bàbá àràbà mọ̀ pé nìkan bẹ tí ń jọ́ lọ́hùn yorùbá mi ìjà ló dé ńlọrin dòwe ni bóni bá wá fẹ́ dòwe ẹjọ́ ọmọ láàrin ara wa ẹ gbọ́ mi yé àfáàní Fatima biduniyahu basiri na kidi mutagafili andini mutabaridi aridini isama sim asifajahu wa isayu samu ilahu lamu yarid ito mo ta me gbo nari gbólóhùn wà lásán tí tó kan ṣe tí ba nǹkan jẹ́ gbólóhùn lásán Ọlọ́run ní dá wa láàmú ẹjọ́ torí tọlọ́hun ẹjá lọ jẹ̀bù rẹ̀ ẹjá lọ ṣe sùúrù àti ní TikTok àti ní Facebook ẹ má jẹ́ ká máa yàkàyàkà pàtàkì ọlọ́mọ ẹ má jẹ́ á máa yàkàyàkà pàtàkì ọ̀sálàmù Muhammad sallallahu alaihi wasallam ẹjọ́ torí tọlọ́ ìtànẹ́bà Muhammad gbogbo oníkálukú wa láàrógò wa lò láàráyé wa ṣe èyí tó dẹ̀ ti súnmọ́ ẹnì kọ̀ọ̀kan ò ní jìnà sí èyí tó jìnà sí wa yóò súnmọ́ wa olólùfẹ́ yìí ni ajábìnrin wá sí Ahmed El-Ghazali ak kọ́mọ̀dọ̀ Ọ̀nà-Òdodo TV ìwọ àfáà náà lọ chẹ́ẹ̀kì Quran 6 verse 107 ntọ́nà ń bá wa sọ́nbẹ̀ wá rí Quran 6 verse 107 Quran kẹfà ẹsẹ̀ 107 wọ́n lọ yẹ̀wò láti 107 to 108 wàá rí i pé gbogbo ẹni tí bá ń bóde tí ń bú Ṣàngó tí ń bú Ọya àṣejù ló ń ṣe ó lè ṣàlàyé ẹ̀sìn ọ̀gọ́ ó lè àwọn ìtàn ẹbú ìsì tó nǹkan ṣe ìtàn ẹbú máa ń ba nǹkan jẹ́ ni Ọlọ́run ní dà wá láàmú
ní kire ni wọ́n bí mi sí o bàbá tí wàá pẹ́ pẹ̀lú wọn lónìlẹ̀ bàbá tí wàá pẹ́ pẹ̀lú wọn lónìlẹ̀ ní kire o ní kire ni wọ́n. Inshallah láìpẹ́ yìí ẹ máa torí wa ní live torí mo ń lọ mọ́lídì báyìí aago 2 lóru la wà Nàìjíríà 12 rèé à ń gbéra mọ́lídì nílùú Ìbàdàn nísìn kọ́lọ́ pàlú àtàbọ̀mọ́ Mr. Kẹ́hìndé Àgbàlá Gabriel àbúrò Onisese ẹ kú àdúró tí Ọlọ́run lára wa ẹ kú àdúró tí Ọlọ́run lára wa Ọlọ́run ní fi ń sílẹ̀ ayé àkànmú Ajíbíkẹ́ Alájà Àbẹ̀ní Àdé àbúrò Onisese fún mi ọlá abọ́lọ̀ ń ṣètò nù ọlá rẹ̀ ọlá abọ́lọ̀ ń ṣètò nù ọlá rẹ̀ ọlá abọ́lọ̀ ń ṣètò nù ọlá rẹ̀ ọlá masha Allah la quwwata illa billahi ìdùnnú rí ọ dalẹ̀ ayọ̀ rí ọ dalẹ̀ ẹ̀rín rí ò ní padà dẹ́kun ọlá àfa mi níwájú Ọlọ́run ọlá àyà tó bí mi gbogbo àwọn tí ń dúró tọ́lọ́run lára Ọlọ́run fi ń sílẹ̀ o mọ́jẹ̀ nìkan sáyé mo kí pé ẹ kú ìmúra sísí mọ́sálásí wa ìṣọ̀kan Òkìtì mosque Ìkirè Ọ̀ṣun state a máa sí mọ́sálásí náà very soon a máa sí very soon gbogbo ilẹ̀ máa gbọ́ even ẹjẹ sọ fún yín àwọn tájọ sí Àgbàlá Gabriel àjọ sí mọ́sálásí yẹn ni Àgbàlá Gabriel àjọ máa sí mọ́sálásí yẹn ni sẹ́ǹgbọ́n tí mo sọ fún yín Àgbàlá Gabriel àjọ sí sẹ́yìn pé Àgbàlá Gabriel ní ìnáwó lọ́la nìbàdàn sátidé ọ̀la àti Àgbàlá Gabriel àjọ sí mọ́sálásí yẹn ni very soon ẹ máa rọjò náà ewu pẹ̀lú ògùn ọlọ́mọ mọ́sálásí nìkan kọ́ la fẹ́ sí o a tó fẹ́ sí nǹkan míì bọ̀tí ẹ máa gbọ́ Mr. Kẹ́hìndé Àgbàlá Gabriel àbúrò Onisese àti àwọn olóríire Mrs. Fúnmilọ́lá Jésù Yẹmí ẹ̀ ní dààmú Mr. Fẹ́mi ẹ kú àdúró tí o Ọlọ́run ní fi ń sílẹ̀ o ìgbìyànjú the effort ọ̀rẹ́ mi dáadáa àbùkù òní kàn Àkànbí ọlọ́ba ò ní dẹni àná ò ní dólòsì ta lọ́lọ́run àbú Ọlọ́run bá ń dájú lórí ẹ bàbá àràbà ẹ ṣàtúnṣe ẹ lọ ṣàtúnṣe ṣe gbọ́ Ọlọ́run nífẹ̀ẹ́ ní kọ̀ọ̀kan wálẹ̀ sálámù alẹ́kùn rahmatulahi ta'ala baraka.